òkú yọ lọ́pọ̀ èèyàn tó ń fẹ́rẹ̀ erí kọ́ lórí gbogbo ẹni fẹ́rẹ̀ torí rẹ̀ láyé òkú yọ lọ́pọ̀ èèyàn tó ń fẹ́rẹ̀ erí kọ́ lórí gbogbo ẹni fẹ́rẹ̀ torí rẹ̀ láyé òkú yọ lọ́pọ̀ èèyàn tó ń fẹ́rẹ̀ erí kọ́ lórí gbogbo ẹni fẹ́rẹ̀ torí rẹ̀ láyé òkú yọ lọ́pọ̀ èèyàn tó ń fẹ́rẹ̀ erí kọ́ lórí gbogbo ẹni fẹ́rẹ̀ torí rẹ̀ láyé òkú yọ lọ́pọ̀ èèyàn tó ń fẹ́rẹ̀ erí kọ́ lórí. ẹ ṣáà ń gbọ́ King Saheed Òṣùpá bẹ́ẹ̀ yẹn pé gbogbo ẹni tó ń fẹ́rẹ̀ láyé kó yọ̀ mo mà bá ẹ yọ̀ o Ọlátayọ̀ Àmọ́kadé èkè Ìjẹ̀bú ó ṣẹ̀ṣẹ̀ kọ́ ilé multi-million ni mo dẹ̀ sọ fún mo ní kitchen ló kọ́ yẹn ó sì máa kọ́ àkọ́tà kí ló dé ẹni tọ́lọ́run bá fún lẹ́bùn nǹkan gbòógì ló ṣe fún wa tó mo bá yín dúpẹ́ o mo dúpẹ́ o mo dúpẹ́ o my president Abọ́lájí Àmúsàn the president orí yín ló dára ṣé ẹ gbàgbé nígbà yẹn nígbà tí Sítà Rẹ́mi nígbà tó ń ṣe gómìnà lọ́wọ́ ìgbà yẹn ṣàrántí table tennis ẹrántí ilé ẹ rí i pé gbogbo àwọn ọ̀gá wa yẹn náà ní àsìkò tiwọn ẹ wo ti bàbá wa Jídé Kòsọ́kọ́ nígbà tí ọ̀gá wa Bello gbogbo àwọn tó ṣe olórí oníkàlùkù ló lásìkò tiẹ̀ ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ká dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn ká dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ Àmọ́kadé Ọlátayọ̀ èkè Ìjẹ̀bú tẹ̀túyàyà pàápàá jùlọ oníkanlà jẹ́ òṣè ẹgbẹ́ Tampa gbogbo wa ni wọ́n dìde pátápátá ti dorí olórí àti àwọn ANTP gbogbo wa pátápátá ìkan náà ni wá a kí yín ẹ ṣé o gbogbo ẹ̀yin tí ẹ dá sí tẹ́ jẹ́ kí nǹkan rere ṣeé ṣe nǹkan rere ò ní kúrò ńlẹ̀ yín èmi náà Ọlárẹ̀wájú ọmọ mi Yínká mò ń kí Ìjẹ̀bú Àmọ́kadé pé congratulations Olúwa kò ní ṣe ní àṣemọ gbogbo ẹni tó wá fẹ́ ṣerú eléyìí náà Ọlọ́run Olódùmarè yóò fún yín ẹ máa gbọ́ bí Saheed Òṣùpá bó tún ṣe ń bọ́ òun lápè. ìrìn láyé òkú yọ lọ́pọ̀ èèyàn tó ń fẹ́rẹ̀ erí kọ́ lórí gbogbo ẹni fẹ́rẹ̀ torí rẹ̀ láyé òkú yọ lọ́pọ̀ èèyàn tó ń fẹ́rẹ̀ erí kọ́ lórí gbogbo ẹni fẹ́rẹ̀ torí rẹ̀ láyé òkú yọ lọ́pọ̀ èèyàn tó ń fẹ́rẹ̀ erí kọ́ lórí. ìpínlẹ̀ owó tó bá fẹ́ kí fẹ́ràn tó kọ̀ gbogbo lè ṣàfẹ́rí owó kó máa ṣe mẹ́ni gbogbo ẹni fẹ́rẹ̀ torí rẹ̀ láyé òkú yọ lọ́pọ̀ èèyàn tó ń fẹ́rẹ̀ erí kọ́ lórí gbogbo ẹni fẹ́rẹ̀ torí rẹ̀ láyé òkú yọ lọ́pọ̀ èèyàn tó ń fẹ́rẹ̀ erí kọ́ lórí gbogbo ẹni fẹ́rẹ̀ torí rẹ̀ láyé òkú yọ lọ́pọ̀ èèyàn tó ń fẹ́rẹ̀ erí kọ́ lórí. ìpínlẹ̀ owó tó bá fẹ́ kí fẹ́ràn tó kọ̀. ẹ ṣáà máa gbọ́ bẹ́ẹ̀ yẹn bí Saheed Òṣùpá mátàgbà mọ́lẹ̀ bó ṣe ń já sí pé gbogbo ẹni tó bá ń fẹ́ ire láyé kó yọ̀ abá ẹ̀yọ̀ Àmọ́kadé Ọlátayọ̀ wàá mọ̀ pàtì ìrẹ̀pọ̀ náà ti pẹ́ látàyé alálùmọ́lẹ̀ ni ọmọ tó tẹríba fún àwọn ará iwájú ni ará iwájú náà wọn ò ní relẹ̀ ìwọ náà ò ní padà sẹ́yìn lágbára Ọlọ́run lórúkọ gbogbo ẹgbẹ́ Tampan àti ANTP wọn ní ká kí ẹ pé oríire yìí kò ní dúró fóbìnrin fọkùnrin fọmọdé ló dé àgbẹ̀ pé àǹtí sílé àǹtí ra mọ́tò àwọn ọkùnrin náà Ọlọ́run ẹ ṣílẹ̀kùn àánú fún wa ṣílẹ̀kùn àánú fún wa ẹ rán láàánú sí wa afẹ́ aláàánú má jẹ́ kó jẹ́ kìkì ẹ̀bùn nìkan káwa náà kí a fọwọ́ pawó káfíìrì kìjọbi Olúwa yóò tọ́jú ọmọ tó bí Àmọ́kadé Olúwa yóò tọ́jú ìyàwó tọ́jú gbogbo ẹbí àtàrà dédé ọmọ Ìjẹ̀bú ẹ̀wẹ̀ só ẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ àdúrótì thank you very much a máa fèyí sí lọ́nà Ọlárẹ̀wájú ọmọ mi Yínká ọmọ wọn níjẹ̀fẹ́lé then adọ́gbọ́sí tí ò lè aṣọ àkàràmọ́bẹ̀rẹ̀ ló sọ pé Àmọ́kadé Ọlátayọ̀ ló ṣèṣílé kọ́lọ́run jẹ́ kí ohun rere bẹ́ẹ̀